Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tímótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún, ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé Jẹ́nẹ́sísì níbi tí a kà dé lọ́jọ́sí, orí kìíní ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 20. Eléyìí tó kà báyìí wípé Ọlọ́run sì pe ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀, ó sì pe ìwọ́jọpọ̀ omi ní òkun. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó wu oko, ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀, tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀.